Ẹhẹ́, nígbà tá a wà ní kékeré, tá a wà níléèwé, a máa ń kọrin kan gbà náà nínú ìwé aláwìyé. Mi ò mọ̀ bóyá wọ́n ṣe ń kà mọ́ ní Nàìjíríà lónìí. Aláwìyé nígbà yẹn, àwọn D.O. Fágúnwà, àwọn J.F. Ọdúnjọ, àwọn ni wọ́n ṣe àwọn ìwé òkè. Orin kan tó popular tó gba gbogbo ayé ńgbà náà tá a máa ń kọ ńgbà tá a wà kékeré. A ní kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Láyé tí mo wá kàkà kí jalè, kàkà kí jalè máa kúkú dẹrú. Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Ayé ẹ má fò lè ṣẹni tí a ní. Ayé ẹ má fò lè ṣẹni tí a ní. Ẹni tí a ní kàkà kó jalè, kàkà kó jalè kó kúkú ó tọ́. Ayé ẹ má fò lè ṣẹni tí mo ní. Ayé ẹ má fò lè ṣẹgbẹ́ tí mo ní. Ayé ẹ má fò lè ṣẹgbẹ́ tí mo ní. Ẹgbẹ́ tí mo ní ẹ̀wọ̀n kò sunwọ̀n, ẹ̀wọ̀n kò sunwọ̀n fọmọlúwàbí. Ayé ẹ má fò lè ṣẹgbẹ́ tí mo ní. Tẹ́ni tó jalè bá lọ́lá láyé, tẹ́ni tó jalè bá lọ́lá láyé, bó lọ́lá láyé kò lè rọrùn wọ̀, kò lè rọrùn wọ̀ tọ́lọ́jọ́ bá dé. Bẹ́ni tó jalè bá lọ́lá láyé. Kí ni ìtumọ̀ ẹ̀kọ́ wo lórí kọ́ nínú orin? Pé ká má jalè àtọ̀, ká má jalè kò dáa. Kárí ọmọ mi, wà dàgbà, wà lálẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láyé tá a wà yìí, wọ́n á torí pé wọ́n ti wà nílùú òyìnbó, wọ́n á ní jẹ́ ká lọ ṣe credit card fraud. Àwọn òyìnbó wọ́n ti wá kó bàbá wa lẹ́rú nígbà yẹn, jẹ́ ká lọ jí wọn lówó, jẹ́ ká. Mo ti gbé Germany rí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, mo tún ti dá Amẹ́ríkà. Gbogbo àwọn tí mo mọ̀ tá a jọ ń gbé nílùú Germany, gbogbo àwọn tó wà London náà tí wọ́n ti jalè ní ayé ìgbà náà, lọ wò gbèsè ayé wọn lónìí, wọn rí nǹkan kan rí fi pé ṣe. Ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́, ó lè kákọ́lé Alhaji olóògbé Barrister. Ó kọrin, ó ní tí ẹ̀dá bá wà ní ayé tó bá ń ṣe burúkú, àtúbọ̀tán wọn kì í dáa. Kí ni ìtumọ̀ àtúbọ̀tán? Ọjọ́ alẹ́ wọn, ìgbẹ̀yìn ayé wọn kì í dáa. Gbogbo téèyàn bá fi òru kó jọ, ó lè dùn láàárọ̀, tó bá dọwọ́ alẹ́ gbogbo ẹ̀ lè parẹ́, tí ò ní sí ibi tó ti máa bẹ̀rẹ̀ mọ́. Ìyẹn ló fi jẹ́ pé àtẹ́lẹwọ́ ẹni kì í tán ní jẹ. Nílùú Atlanta tá a wà, màá sọ ìtàn kékeré kan fún ẹ níbi ọdún bíi 5 sẹ́yìn. No, bí ọdún 10 sẹ́yìn. Àwọn kan wà ládùúgbò wa tí iṣẹ́ tí wọ́n ń ṣe, iṣẹ́ jìbìtì, iṣẹ́ olè, ká náke, ká lo jìbìtì, ká lọ fowó gbà kí. Nílẹ̀ Yorùbá, gbogbo àwọn tó bá ń jalè máa ń dọwọ́ bojú ni. Wọn kì í show off. But nílùú òyìnbó, wọ́n máa ń show off pé olè làwọn. Àwọn gan ló tún máa ń gbàyàwó àwọn tó ń ṣiṣẹ́. Torí kí ni? Àwọn ìyàwó tá à ń sọ yìí náà, wọn kì í ṣe ìyàwó. A lè sọ pé àwọn olójú kòkòrò ìyàwó, àwọn olójú kòkòrò obìnrin. So, nǹkan máa ṣe ni pé gbogbo, ṣé ẹni tó ń ṣiṣẹ́ ní ìsìtọ́ pé wọ́n bá owó tó mú délé lọ́sẹ̀, bóyá $300, bóyá $300, $500 ló mú délé lọ́sẹ̀. Ẹni tó lọ ná credit card tó lọ gbé 5,000 lọ́sẹ̀, tó gbé 10,000. Ìyàwó olójú kòkòrò tó o bá gbé sílé, 500 tí wọ́n mú wọlé yìí ò lè tẹ́ lọ́rùn. Ẹni tó ń lọ jalè tó mú 10,000 yẹn wá, ló máa ranjú mọ́ tó bá dé party. Àwọn ni wọ́n wá máa bá gbogbo àwọn obìnrin ìyàwó ilé àti sisi àtàdélébọ̀. Àwọn náà máa bá gbogbo wọn lò tó máa dalé wọn, tó máa gba ìyàwó wọn. Bẹ́ẹ̀ àwọn nǹkan kan ṣẹlẹ̀ ní ọdún 10 sẹ́yìn. A lọ sí party kan, wọ́n ń ṣe, ọ̀rẹ́ wa kan ṣe ìyàwó. Wọ́n wá pè eléré. Nígbà tí wọ́n pè eléré wá bẹ̀rẹ̀ sí ní gbogbo àwọn ọmọ olódù, ọmọ oníke, wọ́n bá bọ́ sójú agbo.
ọ̀pọ̀ orin wọn náà ń kọ orin yẹn. ó béèrè lọ́wọ́ mi pé orin wo ni olórin yẹn ń kọ fún wọn. Orin wo ni olórin yẹn kọ fún wọn? Olórin yẹn ń kọ fún wọn wípé àwọn kan wáyé wá ṣiṣẹ́ o, àwọn kan wáyé wá gbowó o, àwọn kan wáyé wá ṣiṣẹ́ o, àwọn kan wáyé wá gbowó o. Wọ́n bẹ̀rẹ̀ sí ní náwó, àwọn kan wáyé wá ṣiṣẹ́, orin tó máa ń kọ fún wọn nìyẹn. So gbogbo àwa tá a dẹ̀ ń ṣiṣẹ́ àwa jókòó àfọwọ́lẹ́rán. Ok, òótọ́ a ní owó púpọ̀ tá a lè lọ ná fún olórin, ṣùgbọ́n tó lórí bá ti débẹ̀ àwọn kan wáyé wá sí táwọn ọmọ yẹn wá ti dé ojú agbo, àwọn ọmọ tí ó rí àsìkò tí gbogbo èèyàn ń ṣiṣẹ́ àwọn ń sùn ni àwọn ok bàtà pàtí yẹn gbogbo àwọn ọmọ oníṣẹ́ àfọwọ́lẹ́rán kò sẹ́ni kankan tó lè jáde lọ sójú agbo náà wa. Tó mi bá dìde mo ní tó èmi ò lówó púpọ̀ lọ́wọ́ ṣùgbọ́n $200 tó ń bẹ ní àpò mi yìí tí mo fẹ́ ná yìí, ìwọ olórin ó ní jọ orin kan ni mo fẹ́ kó o kọ fún mi o, orin kan ṣoṣo mo fẹ́ kó o kọ fún mi, bí mo lè ṣe náwó yìí fún ẹ kó o kọrin yẹn fún mi. Orin yẹn ó lọ pé kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá, kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá, láyé tí mo wá kàkà kíjà lè máa kúkú dẹrú, kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá. Bẹ́ni tó jalè bá lọ́lá láyé, bẹ́ni tó jalè bá lọ́lá láyé, bọ́lọ́lá láyé kò lè rọrùn wọ̀ tọ́lọ́jọ́ bá dé, bẹ́ni tó jalè bá lọ́lá lá. Ṣé olórin tí mo bẹ̀rẹ̀ sí ní kọ yìí gbogbo àwọn ọmọ olè tí wọ́n ti kọ́kọ́ ń jó yẹn gbogbo wọn sá kúrò lójú agbo ni, torí kí ni wọ́n lérò wípé mo lè expose wọn into the public like that. Wọ́n ti oppress wa ọjọ́ ti pẹ́, ṣùgbọ́n àwa Yorùbá ìwà tí ò dá la máa ń gbé lárugẹ láwùjọ, èyí tó yẹ káwọn èèyàn tó ń hùwà bàjẹ́ fi máa fojú pamọ́ kẹ́rù máa bà wọ́n, so wọn wàá fara pamọ́ mọ́ nísìnyí wọ́n ń jáde síta ni. Ìdí èyí ni pé kò dáa ká máa tọlọrétì ìwà ìbàjẹ́ láwùjọ. Ẹ̀kọ́ wo lórí kọ́ nínú eléyìí? Ẹ ti sọ pé ká má máa fi ìwà tí ò dáa ká má máa gbé wọn lárugẹ. Káì àdá fún ẹ wọn. So ìyẹn lọ bẹ́yìn. Ó dẹ̀ èkejì ni pé ó tún kọ́ wa pé ká ní ìtẹ́lọ́rùn, ká má wo àgọ́ aláàgọ́ sáré. Ó mọ̀ tó mọ̀ pé èèyàn wo àgọ́ aláàgọ́ sáré. Àgọ́ aláàgọ́ sáré pé lágbádá ń gun Lexus èmi náà gbọ́dọ̀ gùn, lágbádá ra lé 10 bedroom èmi náà gbọ́dọ̀ ra lé 10 bedroom, lágbádá kọ́lé 8 èmi náà gbọ́dọ̀. Ìyẹn ló jẹ́ pé èèyàn wo àgọ́ aláàgọ́ sáré, irú wọn kì í pẹ́ kú, irú wọn máa ń darúgbó kíákíá ni. So ẹ̀kọ́ yìí kò fi sí ọwọ́ ọ̀tún kó má bàa fi jẹun.